gbogbo ojú tó ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Ògbómọ̀ṣọ́ la wà níbi tí a ti wà níbi ìfọbàjẹ ọba Àfọlábí Káńdì Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Inú àbátá ni a wà yìí níbi tí wọ́n ti máa ń fi àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ. Ohun tí a mọ̀ ni pé kábíyèsí bí kábíyèsí dé ni kábíyèsí wọnú ìyẹ̀wù tí wọ́n ti máa ń fi àwọn ọba jẹun tí à ń dúró lọ́wọ́ fún báyìí náà ni pé kí kábíyèsí jáde kí ó sì juwọ́ sí àwọn ènìyàn. Lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí wà nínú ìyẹ̀wù ní àbátá níbi tí wọ́n ti máa ń fi àwọn ọba Sọun ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti máa fi ń jẹ. Àbátá yìí wà ní ẹ̀gbẹ́ ààfin gangan tó jẹ́ ààfin ńlá. Ibẹ̀ ni àbátá, inú àbátá ni gbogbo ọba pátápátá tó jẹ́ Sọun tó máa ń jẹ. Inú ibẹ̀ ni gbogbo wọn ti máa ń jẹ. So lẹ́yìn ọjọ́ méje tí kábíyèsí ti wà ní ìyẹ̀wù ni kábíyèsí jáde síta. So tá à ń dúró dé báyìí pé kí kábíyèsí jáde láti inú ìyẹ̀wù tí wọ́n wà kí wọ́n sì farahàn gbogbo àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá. Lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà, ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Ògbómọ̀ṣọ́ láti mú ohun tí ó ń lọ wá sí ojú ìwòran yín. Mo ti sọ lẹ́ẹ̀kan pé àbátá ni a wà yìí níbi tí àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti máa ń wọ ìyẹ̀wù tí wọ́n á sì fi wọ́n jẹ ọba. Ohun tí à ń dúró dé báyìí náà ni pé kí kábíyèsí jáde síta lẹ́yìn ìgbà tí wọ́n ti wọ inú ìyẹ̀wù lọ kí wọ́n sì fi ara hàn àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́. Ṣáájú ni àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ti lọ pàdé kábíyèsí ẹ̀yìn odi ìlú ìyẹn ní Ògbómọ̀ṣọ́ high school tí wọ́n sì kọ́wọ̀ọ́rìn pẹ̀lú kábíyèsí tí kábíyèsí fi wọ inú àbátá yìí lọ. So à ń dúró kí kábíyèsí jáde kí wọ́n sì fara àwọn ènìyàn. Lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ni a ti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ààfin Sọun ti Ògbómọ̀ṣọ́ wá sí ojú ìwòran. ẹgbẹ́ asúnmọ́yìn ìdẹ̀ka kan kò sí fáànù lábẹ́ ilé yìí. ẹgbẹ́ asúnmọ́yìn ẹ̀dọ́. ẹ̀yin tí a yẹ ìbá òkè ní ẹ máa yí sí ẹ̀dá kan. Àwọn bàbá wa tó wà lábẹ́lé ló